ẹlẹ́ńbẹ́ wọn ẹ̀yin tèmi ọ̀dẹ̀ ọdún bí àkóbó ṣe ń lọ ojú òní tiwa Olúramì Bọ́lá yín náà ni o lórí ètò Yorùbá Láṣà ni mo wà lónìí. Ẹ jẹ́ àyájọ́ òwe yìí sọ wípé lórí ètò Masọ̀yìnbó ni mo ti kọ́kọ́ gbọ́ òwe náà, mi ò gbọ́ rí. Ó ní ká ṣe ẹrú gbádùn ó sàn ju pé ká ṣe ọmọ ráre lọ. Ká ṣe ẹrú gbádùn ó sàn ju pé ká jẹ́ ọmọ ráre lọ. Òwe yẹn á rí pé òwe tó ó ní kìmí gan, ó dẹ̀ pín sí igba ọ̀nà. Ṣùgbọ́n ọ̀nà tí mo fẹ́ fi lò láàárọ̀ yìí ni wípé orílẹ̀-èdè tí a wà, orílẹ̀-èdè tí tiwa gangan, a rí pé àwọn ìjọba wa wọ́n kùnà gan gidi. Tó jẹ́ wípé ẹ rí pé àwọn ìlú gbogbo ìgbà ni wọ́n máa ń yan àwọn ẹni tó máa ṣe adarí ìlú. Wọ́n á yan gbogbo àwọn tó máa jẹ́ akẹgbẹ́ tí wọ́n bá ṣe ìjọba yẹn. Tí kan bá kúrò tó bá lọ tán máa ṣe ìjọba wọn tán ọdún 8 tàbí ọdún 4 wọn tán bá lò tán, iṣẹ́ rere tẹ́nì yẹn bá ṣe ó yẹ kí ẹlòmíì tẹ̀síwájú níbẹ̀. Ẹ rí pé tán bá ti dé ìjọba tuntun míì tó bá ti dé, iṣẹ́ míì gan tí ẹni yẹn ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ó máa pátì nítorí bá pé òṣè ẹgbẹ́ wọn ò papọ̀. Káti àtibẹ̀ yẹn wò ó, ká wá wò ó gangan wípé àwa tá a jẹ́ ọmọ ìlú bẹ̀, kí ni àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa gan tí à ń gbádùn tó jẹ́ gẹ́gẹ́ bí àjẹmọ́nú fún wa, ìjà rí kò sí. Ká wò láti ìgbà tí obìnrin tó ti lóyún sí ìgbà tí ọmọ di ọmọ kékeré tí wọ́n ń gbé dání. Ǹjẹ́ nǹkan kan wà gẹ́gẹ́ bí ètò tí wọ́n ṣe fún irú àwọn ọmọ bẹ́ẹ̀? Ẹ wá gba oògùn fún wọn ni, ẹ wá gba àwọn aṣọ tí wọ́n lè wọ̀, kò sí. A rí pé ìdí èyí ló wá mú kí àwọn tó jẹ́ ọmọ, àwa tá a jẹ́ ọmọ ìlú wá wò pé ẹ jẹ́ ká sún síwájú. Tí bí ò bá gbé wá, ibòmíì lè gbé wá. Àwa tá a jẹ́ ọmọ ìlú gan, a rí nǹkan kan. Àṣàmégun ọ̀hún gan, wọ́n á tiẹ̀ títí pọ́n ńlá kí wọ́n tó gbé sílẹ̀. Wọ́n á ti pọ́n ńlá dáadáa. A rí pé wọn ò fi ibì kankan, wọn ò bu òróró ìtura sí ẹsẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ìlú, àwọn tó ń ṣiṣẹ́ wọn ní gbowó oṣù. Wọ́n á yan iṣẹ́ lódì nígbà tí wọ́n bá gbowó oṣù ọ̀nà láti lè fi bájọba sọ̀rọ̀ ní ẹ sanwó oṣù fún wa, ebi ń pa wá. A rí pé gbogbo àkókò tó máa fi yan iṣẹ́ lódì yẹn, àwọn ọmọ ilé ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí ilé ìwé girama sí ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tàbí sí yunifásítì tó jẹ́ èyí tó parí gbogbo ẹ̀. A rí wípé ní àwọn ọmọ wọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní mẹ́ẹ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n bó ṣe yẹ kí wọ́n dáńtọ́ kí wọ́n já kíkanjú tó, àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní mẹ́ẹ̀ nítorí wípé ní àwọn olùkọ́ wọn kò sí iṣẹ́ láti bí ọ̀sẹ̀ bí 4, ọ̀sẹ̀ bí 6, oṣù kan, oṣù 2, oṣù 3. Àwọn dẹ̀ jókòó sókè wọ́n ń jẹ wọ́n mu. Ẹ wo bí ebi ṣe ń pa àwọn èèyàn. Ẹ wo bí owó epo rọ̀bì bó ṣe gbórí sókè gidi. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó jẹ́ pé ní ọkọ ní ohun ìrìnsẹ̀, tíyàwó náà ní ohun ìrìnsẹ̀ tó jẹ́ ọkọ̀, tó jẹ́ pé ní wọ́n ti ta ìkan ni wọ́n ń gbé tí ò dẹ̀ rọrùn fún wọn nítorí pé ibi tó ní kálukú ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn. Ìkan á ṣẹ̀ṣẹ̀ wá lọ máa gán mọ́tò káàkiri, wọ́n á máa gán ọkọ̀ nítorí pé ní wọn ò ní àǹfààní láti gbé ọkọ̀ wọn jáde mọ́ nítorí owó epo. Ìjẹ́ tí irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá rí ọ̀nà láti lọ sí ìlú míì, bóyá bí ilé aláwọ̀ funfun káàkiri tàbí bí ilé aláwọ̀ dúdú, tó jẹ́ wípé ní tí wọ́n bá débẹ̀ wọ́n máa rí iṣẹ́. Pàtàkì ni kéèyàn rí iṣẹ́. Àwọn ọmọ wa ọdọọdún ni wọ́n ń kẹ́kọ̀ọ́ gboyè nílé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n kò síṣẹ́ fún wọn. Tẹ́ bá lọ sí ojú pópó, ẹ̀yin ẹ lọ kẹ́ rí àwọn bíi mélòó kan, ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán,
àwọn ọ̀dọ́bìnrin àwọn ọ̀dọ́kùnrin tí eégún wà lára wọn tó ń fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò sí. A rí i pé nítorí pé àwọn ìjọba ilẹ̀ titi wa wọ́n ti kùnà pátápátá. Ẹ rí i pé gbogbo wọ́n ti ní gẹ́gẹ́ wọ́n ti ìrònú yẹn ti pọ̀ lápọ̀jù fún wọn débi wípé ní nǹkan tí ò yẹ kí wọ́n ṣe náà bẹ̀rẹ̀ sí ní ṣe. Ara àwọn tó mutí para wọ́n á mu ọtí para. Ara àwọn tó jẹ́ pé egbògi olóró ni. Ǹjẹ́ tó bá jẹ́ pé àwa bá ní ìjọba tó dáa tó ń dúró déédéé tí wọ́n dúró déédéé ìlú tiwa ó yẹ kó máa tẹ̀síwájú ni. Gbogbo àwọn tó ń fẹsẹ̀ ń gbá títì yẹn kò yẹ kó wọ́n wà ńbẹ̀. Oníkálukú wọn yẹ kó wà níbi iṣẹ́ wọn. Dandan kọ́ gbogbo akọ́lá sí máa de kọ́là mọ́rùn. Ẹ pèsè àwọn iṣẹ́ àìmọye oríṣiríṣi iṣẹ́ ni àwọn ìjọba lè pèsè tí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń lọ tó ń lọ bó ṣe yẹ kó lọ. Ẹ rí i pé ní ayé àtura fún mùtúmùwà. Ìgbà tí ò sí bẹ́ẹ̀ oníkálukú pọ̀ sókè rajà nítorí wípé ní ká ṣerú ká gbádùn ó sàn ju pé ká jí ọmọ ká máa ráre lọ. Wọ́n á wò pé tán bá lọ tó bá yẹ pé àwọn arúgbó ni wọ́n lọ ń tọ́jú tí wọ́n ń fa ẹ̀gbẹ́ tí wọ́n ń fàtọ̀ owó oṣù wọn á pé ní ilẹ̀ títí wa wọ́n á jẹ wá lówó ni wọn ò ní sanwó. Tó bá lẹ̀ ti bá àwọn aládàáni ṣiṣẹ́ gan àwọn yẹn ló tẹ̀ burú jù. Wọn ò níbi sanwó oṣù lákòókò. Iye tán bá ń fún ẹ tí ò tó nǹkan kan gbàmú tí ò ran ibà wọn ò ti ní san lójú ọjọ́. Wọn ò ní san lójú ọjọ́. Oníkálukú mú tẹ̀síwájú ní pé táwọn bá lọ ṣiṣẹ́ èrè ẹ̀ náà ó sì ń padà bọ̀ wá sọ́dọ̀ wa nítorí pé gbogbo àwọn tó wà káàkiri gbogbo orílẹ̀-èdè lágbàáyé gbogbo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó ń tiraka. A rí i pé bẹ́ẹ̀ náà ni wọ́n ránṣẹ́ owó sílé láti lè wá wọ́n pọn mílẹ̀ de òǹgbẹ nígbà tí wọ́n bá darí wá. Gbogbo wọn akọ́lá ṣe jẹ́ pé tá bá ṣe wà nílùú ìlú òkèèrè àní wálé mọ́. Àwọn kan wọ́n lọ ṣiṣẹ́ ni wípé àwọn máa lọ ṣe ẹrú yẹn táwọn bá ṣe ẹrú káwọn fi rí nǹkan tó yẹ káwọn ní. Kí láyé lè fi rọ àwọn ọmọ wọn lọ́rùn. Kí láyé lè fi ran àwọn tí ìdílé táwọn gangan fẹ́ bẹ̀rẹ̀ ìyàwó àti àwọn ọmọ àti àwọn tí àwọn tara wọn jáde kébi má lù wọ́n pa. Kí ebi má lù wọ́n pa. A rí pé oníkálukú bẹ̀rẹ̀ sí ní fa iṣẹ́ nígbà tí ilẹ̀ titi wa kò ṣeé gbé. Àfi ẹni tó bá jẹ́ pé ní ó jẹ́ pé bóyá ó ní ẹnìkan lẹ́yìn ẹ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí igi ní ẹ̀yìn ọgbà. Àwọn mélòó ló dẹ̀ nírú àwọn bẹ́ẹ̀ yẹn? Àwọn mélòó ló nírú ẹni mẹ́tẹ́ pé ẹ̀kọ́ lè sọ pé ẹ̀gbọ́n mi ẹ ràn mí lọ́wọ́. Èèyàn mélòó ló nírú èèyàn mélòó? A rí wípé ní ká ṣerú gbádùn ó sàn ju pé ká ṣe ọmọ ráre lọ. Ojú òní tiwa o. Gbogbo ibikíbi tá bá dẹ̀ wà ààbò Ọlọ́run dájú lórí ayé wa. Ẹ dẹ̀ jẹ́ ká ṣe jẹ́jẹ́ tá bá ṣiṣẹ́ ká rántí ibi tá ti kúrò. Tá bá ṣe ń ṣiṣẹ́ náà jẹ́ ká máa tọ́jú ara wa lọ́kùnrin àti lóbìnrin. Ìtọ́jú ara ó ṣe pàtàkì ká ba lè rí àyè láti fi jẹ ọ̀rọ̀ gbogbo wàhálà tí a ti ń ṣe nísìnyí nígbà tó bá yá. Ojú òní tiwa o. Tó gbà mí tá máa tún pàdé. Olórí Abímbọ́lá sọ pé ire o.